Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́olúwa. The baby of Odùduwà, happy new week, ẹ̀yin mọ́mì mi, ẹ̀yin dádì mi. Ó má dé wá lágbára kẹ̀. MC mà wọn gòbè l'Abuja nílùú bàbá wọn, níbi tí bàbá wọn wà. Kí ló ń ṣẹlẹ̀ Nàìjíríà ẹjọ́ ẹ já wa sí o. Ẹ já wa sí àwọn MC mà ló ní Nàìjíríà. MC Oluomo àwọn lọ́dí Nàìjíríà kí ló wá ń ṣẹlẹ̀ Nàìjíríà kí ló ń ṣẹlẹ̀ lọ Abuja. Anyways ẹ jẹ́ gbé yín débẹ̀ ń ta gidi tó ń lọ lórí ayélujára lọ́wọ́lọ́wọ́ báyìí. Current news ni ẹ̀yin mọ́mì bẹ̀yìn dádì mi. MC Oluomo wọ́n ní kọ́ kẹ́rù wọn kọ́ padà sílùú Èkó. Pípadà sílùú Èkó wọn kì í ṣe pé wọ́n lọ jẹ gọ́vùnà o kọ́ padà sí floor member ló bá tán. Májàsọ́lá máa sọ̀rọ̀ kan gbà kan a ní kò sí forever champion, current champion ló wà. Ṣọwọ́ tí wọ́n rí wọn current champion èmi Lady K tí mo jókòó tí wọ́n sọ fún ẹ pé máa rí rẹ ní rí current champion, máa rí ara ẹ nírí wípé yes ìwọ ni current champion, ìwọ ló wà lójú ẹ̀ sìn, ìwọ lọ́lọ́wọ́ gbà fún lọ́wọ́lọ́wọ́. Àdúrà ni o máa fi tì o kó dẹ̀ ṣe jẹ́jẹ́ kó máa dúpẹ́ lọ́wọ́ adániwáyé tó fi ẹ́ síbẹ̀. Nítorí pé kíni àwọn kan wà tó jẹ́ pé wọ́n da jù ẹ́ lọ tí adániwáyé ò gbé sípò yẹn tó wá wò wọ́n ṣe láàánú tó wá fi ẹ́ síbẹ̀. Má wá tí torí wípé adániwáyé ti fi ẹ́ síbẹ̀ kó wá sọ̀rọ̀ ẹ di bàbàràbà kó wá rò bóyá o ti jẹ́ bákan. Ta ló lè sọ ẹ̀yin tẹ́ wò mí ẹ jẹ́ ká yọ settlement kúrò ẹ bá mi máa drop comment. Ta ló lè sọ wípé wọ́n lè fi ọwọ́ gún MC ní Mumbai nílùú Nàìjíríà yẹn? Ta ló lè sọ wípé MC Oluomo adìẹ ni tó wọ́n máa jù ní kùmọ̀ jù ní gi gúnlọ̀bẹ ṣáláàké ṣání gbogbo ẹ̀ gbàgbà. Kẹ́ fún wa Yorùbá nation ẹ̀ látò bẹ́ẹ̀ kó sí wàhálà á máa fi yín kúrò sí ibi tọ́wọ́ Nàìjíríà bá ti yí ayé yé sí àmọ́ fi yín pa. Gbogbo wa lámọ̀ bí MC Oluomo ṣe sọra wọn di ẹrù jẹjẹ sínú Nàìjíríà. Bàbá sọra wọn di ẹrù jẹjẹ wípé gbogbo èèyàn ni bàbá mi ní sí, gbogbo èèyàn mọ̀ pé bàbá ní sí. Nígbà gbogbo ẹ̀dẹ̀ ti dà bó ṣe dà yìí èmi ò bá anybody jà mọ́, ṣùgbọ́n tó bá ti jọba awareness máa ṣàwíyánẹ́sì. Nígbà tí mo rò bóyá báyìí ṣe ni tẹ́lẹ̀ ni mo bá alára àti ajẹròjà nísìnyí ò bá alára jà mi ò bá jẹròjà mọ́ àjọ máa ṣàṣọyé pọ̀ ní ẹja kọ́ntínú ètò wa ẹ bá wa share. Nígbà yẹn náà tá la fẹ́ lọ ṣe Yorùbá nation rally MC mi ò ní gbàgbé láyéláyé ẹ pẹ̀lú ẹni tó jẹ́ kí ogun Buhari kó já wà nílé Sunday Igboho. Ẹ wo bá ṣe múra bá ṣe pétépèrò wípé a fẹ́ lọ sí Lagos State a fẹ́ lọ ṣe Yorùbá nation rally. Ẹ̀yin tẹ́ wò mí máa play video máa bá yín fún ní volume ẹ̀rí gbogbo ẹ̀ bó ṣe ń lọ báyìí sí wípé a fẹ́ lọ ṣe Yorùbá nation rally. Kí ni wọ́n sọ fún wa? Wọ́n là gbọ́dọ̀ wà. Wọ́n lẹ́ni tó bá bí ire kó yọjú tí ò bá ní fi kú ṣèfàjẹ́. Wọ́n lẹ́ni tó bá ti fẹ́ kú òun ni kó yọjú sí Lagos State. Àgbárí ìgbàbọ̀ MC Oluomo gbogbo wọ́n sọra wọn di kìnìún ẹ̀yà Júdà sínú Nàìjíríà. Wọ́n wo ọ̀run sùsùsùsùsù bí ẹni tí ò kú mọ́, bóyá bí ẹni pé Elédùmarè ti ṣe wọ́n ní kò kú mọ́ sínú ayé tí ò ní kú láíláí. Ní ìgbé ayé tí wọ́n gbé èmi fẹ́ máa display ọjà ní òfin láyé o bó ṣe ń ṣe báyìí o fẹ́ máa ṣọ́ ọjà ni. Wọ́n múra kó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  wọ́n sọra wọn di Elédùmarè sínú Nàìjíríà. Wọ́n wo ọ̀run ṣùṣùṣùṣùṣù bí ẹni tí ò ní kú mọ́. MC Oluomo òun wà ní lọ́jọ́ títọ́ níyó ló wá dẹni tó wá fi ń sọ òkò l'Abuja. MC Oluomo ló dẹni tí Fúlàní kọ̀, Yíbò kọ̀, Haúsá kọ̀. Unbelievable God. Ọlọ́run ìyanu. Yíbò kọ̀ MC. Àwọn Fúlàní tẹ́ MC lọ jẹ́ president union lé lórí nílùú Abuja. Àwọn náà kọ̀ MC.
dẹ̀ ládùn lẹ́bàá ìpín kí ló dé ṣé MC lóde fi wèrè pọ́ọ̀tì wèrè fún báyìí ẹyẹ èèyàn ẹjẹ́ àṣẹ jẹ́jẹ́ alágbára ayé ẹ rọra ṣe ẹ̀yin tẹ́ máa wáyé ṣoṣoṣoṣoṣo bí ìpín ẹ̀yin nìkan lọ́lọ́run gbé ayé lé lọ́wọ́ ẹ síbi ẹ̀dọ̀ ẹ ṣe jẹ́jẹ́ mo láṣọ àwọn big mummy tó bá jẹ́ lẹ́pa òbí ti tèmi àbáwọn tó bá lẹ́pa jù mí lọ àbáwọn sisters tó fẹ́ lo native ṣùgbọ́n tí wọn ò ní bọ́dì àbí àwọn sisi bí kékeré tó kọ́ ní big station tó ní happy growth tó dáa tẹ fẹ́ kọ́ lo native mo láwọn size wọn náà ẹ wá wo ọjọ́ ti tò ní báyìí sí kódà gbàgàdà ni wọ́n tún kọ́ déètì sí kẹ́ bá lọ máa sọ wípé old video torí pé òun pẹ́ yín gbogbo tó máa fi ń tọ̀ yín nìyẹn gbogbo tí ò jẹ́ káwọn èèyàn mọ̀ òtítọ́ mọ́ nínú nàìjíríà nìyẹn tí nàìjíríà fi bàjẹ́ débi tó dé tí ẹlòmíì tó fi jẹ́ pé ẹlòmíì báyìí ikú tó máa pa ti dé orí ìgúnmú ẹ̀ báyìí á lè bàbá wọn dáṣà dà láì àmàdé kò sí kankan ẹ má dá wọn lóhùn irọ́ ló ń pa ikú yẹn dẹ̀ wà ní orí ìgúnmú ẹ̀ báyìí tí ikú yẹn jókòó sórí ìgúnmú ẹ̀ á lè bàbá wọn dáṣà dà láì. náà ẹwẹ́nu lẹ́wẹ́nu ọkọ́ ẹwọ́n tó ṣẹlẹ̀ sí MC Oluomo lọ́wọ́lọ́wọ́ báyìí sí ta ló lè expect ẹ̀ wípé ìwò kan bẹ́ẹ̀ mo fẹ́ máa ṣúná ọjà but bí ìgbádùn bí mo yẹ ṣe program yẹn ní ìdúró bẹ́ẹ̀ yẹn bí ìráyè concentrate dáadáa ta ló lè believe ẹ̀ wípé MC náà lè bára wọn níbi tó bára wọn lọ́jọ́ tó ní ìsìn tó wá di ohun tí fídíò wọn tó wá fly kiri lórí social media MC tó ní pé wọ́n ti padà lé MC kúrò l'Abuja ebi wò bóyá Abuja yẹ ohun tó bá mú bàbá Jagaba tó bá gbé ẹrù wọn tó bá lọ MC náà bá tẹ̀lé wọn ni that was my own thought èrò mi nìyẹn o kì í ṣe nǹkan mi o wípé tó bá ti lè mú wọn o tó bá ti lè lé tí bàbá Jagaba bá ti lè lo tẹ́rọ̀ wọn tán l'Abuja báyìí MC náà bá tó lo tiẹ̀ tán bàbá Jagaba ò tí wàá lo tẹ́rọ̀ títí wọn tán wọ́n ti wá ṣe kí ni wọ́n ti wá yarí mọ́ MC Oluomo lọ́wọ́ eléṣu ó ń súnyàn ó ká bàbá ẹja àjọwò fídíò ṣókí lọ́bẹ̀ oge ni máa ṣe kẹ́kọ̀ọ́ fi mọ̀ wípé kò lọ títí alágbára yí ẹ ṣe jẹ́jẹ́ ẹ̀yin tẹ́ wọ́ ọ̀run sòsòsòsò bí ẹni tí ò ní kú mọ́ ẹ ṣe jẹ́jẹ́ ẹ̀yin tẹ́ rò pé ẹ̀yin nìkan lẹ́ni nàìjíríà tẹ́ rò pé owó yín lágbára wà ẹ̀yin lẹ́ni páwà ohun tẹ́ bá sọ lábẹ́ gé ẹ ṣe jẹ́jẹ́ nítorí èdè kan nítorí ọ̀la yẹn ló ti dé fún MC Oluomo báyìí ọ̀la yẹn ló kọlẹ̀kùn gbègbègbègbè ló kọlẹ̀kùn báyìí ló dé fún MC Oluomo ẹjẹ́ àjọ fojú ló jẹ yéò ó lẹ́tìkẹ́ ẹ bá mi share ètò ẹ bá mi pín wọn gbowó ayé bàbá Ìjẹ̀ṣà àwọn bàbá Ìjẹ̀ṣà kọ́ la gbé wá báyìí àfẹ́ sọ sọ́rọ̀ bàbá Ìjẹ̀ṣà yẹn ó yá ó yá. ọ́fíìsì MC Oluomo nìyẹn l'Abuja o ta ló ń pè mí báyìí ẹ jọ ẹ má bínú ó yá. ẹjọ́ mo ti gbọ́ ọmọ bàfọ́ṣù eléèkọ́ là ń wò lọ eléèkọ́ là ń wò lọ ẹ má bínú jàre kọ́ tó wọlé yẹn ti confuse mi ó yá ẹ jẹ́ ká kọ́ wo bó ṣe ń lé MC ní ọ́fíìsì èmi kọ́ o ẹ má nílé di kéèló sọ bẹ́ẹ̀ o wọ́n ti lé MC l'Abuja o. àti Fúlàní àti Yíbò ọwọ́ pawọ́pọ̀ lé MC Oluomo lórí. I can't stop laughing. àti Fúlàní àti Yíbò àti Yorùbá
ọwọ́ apawọ́pọ̀ lórí MC Oluomo ẹjọ́ tó yọ lọ kí MC ṣe fún yín tó tó yìí àwọn màlọ́ ní Nàìjíríà òpó tó di Nàìjíríà mú MC má pẹ̀lú ó dá ẹjẹ́ wo ẹni tó gbé wọlé sàbújá ó yá ẹ ṣàrí déètì ń bẹ̀ déètì lẹ́ ń wò gbàgàdà ń bẹ̀ yẹn èmi kọ́ mo kọ́ sí trend video ni èmi kọ́ mo kọ́ sí òun lẹ́ ń wo déètì gbàgàdà lórí ẹ̀ yẹn so ẹ máa gbọ́ nìṣó. Ó ga o. Ó lágbára o lẹ́wọ́ ṣe báyìí lẹ́ẹ̀mí sí lọ́fíìsì ó yá ẹrù MC ló ń kó kúrò lọ́fíìsì yẹn o a ti kẹ́rù MC Oluomo kúrò lọ́fíìsì ẹ gbà wá o ibo lẹ́ ń lẹ́ MC Oluomo lọ MC Oluomo lọ ní Nàìjíríà ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe tó ẹ ṣàánú MC o ẹ fi MC Oluomo sílẹ̀ o ṣó tọ́ bí ó tọ́ àfẹ́bí nítorí wípé ìdí ìbàjẹ́ Nàìjíríà lẹ́yìn kan tí jẹ lẹ́ẹ̀ṣẹ̀ fẹ́ kọ́ pín Nàìjíríà nítorí pé inú ìbàjẹ́ Nàìjíríà òun lẹ ti jẹ lẹ ti mu lẹ ti yó lẹ́ẹ̀ṣẹ̀ fẹ́ kọ́ pín Nàìjíríà ẹ wá padà wo bí tọ́rọ̀ Nàìjíríà tó wá padà ṣe kíni tó forí ṣánpọ́n sí ẹ wo bó ṣe padà dà ẹ wá wo tó wá ṣẹlẹ̀ sí gbogbo àwọn tó sọ wípé àwọn nífọ̀ àwọn lè kọ́nà àwọn làwọn ni bàbá Tinubu ló làwọn nínú Nàìjíríà ẹ wo tó wá padà ṣẹlẹ̀ sí gbogbo wọn ẹ wo tó padà ṣẹlẹ̀ sí wọn ẹ wo El-Rufai òun lòun ní Nàìjíríà níṣẹ́ El-Rufai ti wá bọ́ ṣe máa bá bẹ̀bẹ̀ o ní El-Rufai yìí o Sultan of Sokoto ti jáde o ó ti wá sọ̀rọ̀ nípa El-Rufai wípé kó ṣàjẹ́ lọ sí kóòtù kó lọ fèsì ẹjọ́ ṣé wọ́n ti mọ̀ pé tó bá ti dé kóòtù at the end of it kóòtù á sọ wípé o guilty lọ san fáìnì 500,000 lọ san fáìnì 200 billion wọ́n ti gba bílíọ̀nù gan lọ́wọ́ bílíọ̀nù lọ́ba ní kọ́ lọ sàn gbogbo tó wá kù tí wọ́n kà sí wọn lẹ́sùn tí wọ́n kà lẹ́sùn sí wọn lẹ́sẹ̀ tí wọ́n fi kówó jẹ wọ́n á ní kó máa kó lọ that is Nigeria but nígbà tí olówó yìí dé ẹ wo bó ṣe ṣiṣẹ́ ẹ wo bí gbogbo wọn ṣe sá kíjokíjo kiri ẹ wo bí lè ò ṣe gbà wọ́n tó ní ò gbà wọ́n tó dẹ̀dẹ̀ ò gbà wọ́n tí wọ́n wà nínú ìfòòró àti wàhálà kiri báyìí now ẹ wo MC of today àbí kì í ṣe MC Oluomo ni wọ́n ya fọ́tò ẹ̀ ní ọ̀bẹ báyìí tí wọ́n yọ̀ bẹ́ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní destroy ẹ̀ ṣé kì í ṣe MC Oluomo nìyẹn ẹni tó tún bá yí kọ́ndẹ́ẹ̀tì sí kẹ́mẹ́rò bóyá kéèsì tó ti fà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni new world ká lè mọ̀ pé yes 2026 ta wà yìí no be ṣeré MC must go he must kangara kúrò l'Abuja tó láyọ̀ lẹ́ máa délé sá o ẹ wá ra ohun tí mò ń tà mo ti ní ṣókí ni máa ṣe fídíò yìí gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra action bitter ẹ fẹ́ ra jẹ́kọ́bọ̀ ẹ fẹ́ ra àwọn làlóńkò àbí kí láti máa pe gbogbo orúkọ àwọn kìíní wọ̀nyí gbogbo ẹ̀ pátápátá ló wà ní ṣọ́ọ̀bù lẹ́bi gé òtútù ti wọ ọmọ ọlọ́mọ bọ́ọ̀dì òun ni
Lakoko ẹ̀yin tẹ́ bá nídìí Lakoko mo ní ní store mi, ẹ̀yin tẹ́ bá nídìí action bitter mo ní, ẹ̀yin tẹ́ bá nídìí jẹ́kọ́mọ̀ mo ní, gbogbo nǹkan tẹ́ bá ti fẹ́ sẹ́ ó wà ní ṣọ́ọ̀bù Lady K. Tẹ́ bá fẹ́ ra chicken carton ó wà bí, tẹ́ bá fẹ́ ra turkey, ẹ fẹ́ ra ẹran màálù, ẹ fẹ́ ra ẹran ògúnfe, gbogbo nǹkan tẹ́ bá ti fẹ́ máa bọ̀ wá sí Lady K store. Ẹ fẹ́ robì, ẹ fẹ́ rorógbó, ẹ fẹ́ ra tare, ẹ fẹ́ ra tàjọ̀sì, ẹ fẹ́ ra gbogbo ẹ̀, àdí, ọṣẹ dúdú, òrí, gbogbo ẹ̀ wà ní store Lady K, ẹ máa bọ̀ wá. Ẹ fẹ́ ra ẹja gbígbẹ ó wà ní store Lady K, ẹ máa bọ̀ wá. Gbogbo tẹ́ bá ti fẹ́ ó wà ní Lady K African store. Ẹ̀yin tẹ́ wá fẹ́ wọṣọ ìgbàlódé ẹ máa bọ̀ wá. Ẹ̀yin tẹ́ nídìí cream tó lè jẹ́ kí skin yín kó ra máa fresh, kí skin yín máa jáde síta ó wà ní Lady K African store. Ẹ̀yin tẹ́ fẹ́ ra èlùbọ́ iṣu, edé lílọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo ẹ̀ ní mo ní ní Lady K African store. Kò sí nǹkan tẹ́ bá ti fẹ́ rà ẹ bá bọ̀ wá sí Lady K African store. Ìbá jẹ́ àwọn lọ́fíńdà lọ́lọ́kọ̀ òjọ̀kan, ìbá jẹ́ àwọn African spiritual items ni, àwọn spiritual products, gbogbo ẹ̀ ló wọ̀ bíbá. Ẹni tí tẹ́ bá ti fẹ́ ẹ máa bọ̀ wá, bí nílé polówó lọ títí, gbogbo mú mi báyìí ló dín pa. Ẹ ṣé gan, mo dúpẹ́, ẹ bá wa fọwọ́ gbòòrò ayé, ẹ ṣé wo, ẹ bá wa gbàgbé o láti wá patronize wa o. Òtútù mú mi kò ní kí n má tajà o, òtútù mú mi ò ní kí n má lọ post office o. Anywhere bàbá yìí ṣe dé Easter ló ń bọ̀ yẹn, yìí mọ́ bì, gbogbo yìí mọ́ bì mi tẹ́lẹ̀ àwọn sisi lọ́wọ́ tẹ́ fẹ́ kí wọ́n lọ native fi ṣọdún, native wà ń bì báyìí. Gbogbo yìí tẹ́ fẹ́ káwọn ọmọ yìí máa lọ native, mo láwọn native tán lè lò bó tọkùnrin obìnrin ó wà ń bí. Gbogbo yìí big mom mi tẹ́ ẹ̀ sanra tẹ́ ẹ̀ ga púpọ̀, tẹ́ ẹ̀ fẹ́ aṣọ tó máa jẹ́ pé follow come tó máa jẹ́ size yín ó wà ń bì báyìí. Ẹ̀yin tẹ́ ẹ̀ ga náà tẹ́ giant dáadáa mo ní wọ́n bì báyìí, aṣọ kú bí lóríṣiríṣi, bákan náà jewelries gbogbo ẹ̀ ló wà ní Lady K African store. Ẹ má dẹ̀ gbàgbé yìí tẹ́ bá dìdàwé lè náà jẹ́kọ́mọ̀ òwúre action bitter gbogbo ẹ̀ ó wà ní Lady K African store. Ẹ̀yin tẹ́ bá wà ní outside country tẹ́ bá nídìí àwọn kìnnì bàbá yìí sẹ̀dẹ̀, but kò ní jẹ́ òun nìkan lè máa ra ẹ máa ra àwọn ọjà bí ìbò bàbá yìí pààkì papọ̀. But ẹ̀yin tẹ́ bá wà ní Canada ilẹ̀ ìrànwọ́ nìkan bàbá yìí sẹ̀dẹ̀ anywhere tẹ́ bá wà bàbá yìí sẹ̀dẹ̀ wọn. Bí o ṣe kò gbà gbogbo lòwò lọ́mọ láti ilẹ̀, mo ti sọ fún yín pé gbogbo lòwò làwọn ń bì báyìí. Kò sí ohun tẹ́ bá fẹ́ àfi tẹ́ bá dé Lady K African store lẹ́ẹ̀dí bá ń bẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra agége bread ẹ̀ bá ń bẹ̀, agége bread ibẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra sardine, Titus sardine ó wà ní Lady K store. Milo ó wà bí peak milk, custard 3-in-1, tí ò ṣe 3-in-1, ògì. Ẹ̀yin mọ́ bìbí tẹ́ nídìí ògì, mo ti lógì tí ò ní ṣúgà o, ògì tí ò ní ṣúgà ti wà o, ògì tí ò ní ṣúgà tí ò ní milk ó ti wà available o. Gbogbo ẹ̀yin mọ́ bìbí, gbogbo ẹ̀yin Lady K mo nídìí ògì tí mo gbé ó ti tó, èyí tó ní ṣúgà ló wà. Ẹ wo eléyìí báyìí, no sugar no milk, no sugar no milk, kò síbi tí mi ò lè send ẹ̀ sí, no sugar no milk. Ògì tó wà pa gidi ni tó mú yes ògì tó gbá skin, epo pupa wà, òróró wà, irú wà, edé wà, gbogbo ẹ̀ látàdé Lady K African store. Èwo níbi tó ti polówó abólíkì wà, rọ́ọ̀bù wà, àwọn hair booster ó wà, àwọn relaxer tẹ́lẹ̀ fi ṣerun, gbogbo nǹkan ní mo ní ní Lady K African store. Gbogbo nǹkan indomie kátọ́kátọ́ ló wà, tapioca ó wà, gàrí ìjẹ̀bú, ẹ̀wà olóyin, ẹ̀wà òló, rice ọ̀fadà, èlùbọ́, ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ó wà ní Lady K African store. Gbogbo nǹkan ní mo tà ní store mi, kò sí ohun tá kì í tà bíbá. Ẹ pè mí kẹ́ bá bọ̀ kẹ́ bá mi rajà. Ẹ̀yin tẹ́ bá lè wá síbi send order yìí bàbá yìí ship ẹ̀. Bẹ́ẹ̀ ni ojú òní tí wà bí ìdíwá yìí. Ẹ̀yin tẹ́ dẹ̀ wà l'Amẹ́ríkà tẹ́ bá rajà lọ́wọ́ bẹ́ẹ̀ ní sanwó shipping. Ẹ ṣé gan, ó dàbọ̀.